òdodo pariwo àti bárú kí n gbọ́ sétí. Ẹlẹ́dà tó ní mí ẹlẹ́dà tó ní wọ́ aláwọ̀ ọlọ́run tó gbìyànjú ẹ̀rọ. Òtítọ́ ni pé mo jọ́ ọmọ bíbí Ìlọrin nílọrin Àfọ̀njá ní Kwara ìlú ọba àti àmọ́ ṣe mọ̀ pé akata sùn lólúwa mi bíra mọ́tì mayàṣá òun ló fún mi léyìí tí mo lò lè ṣiṣẹ́ ọwọ́ mi ajíkò bí wọn ọkọ̀ ẹ̀kan ọmọ ẹ̀kan ibùdó mo sá ọ̀rọ̀ tí ń jáde títì ìrọ̀síra bàṣíra ìtẹ́nu ọdún ìgbẹ́ jáde ìdìmọ̀lì bá ń ké bàbá mi níwájú àgbáyé o. Aláwọ̀ ọlọ́run ọba mọ́kànlẹ̀ fún rẹ̀ ṣé ìjọ àánú rẹ̀ wò mí ọlọ́run fún mi ní ìmọ̀ tó péye fún mi láyé ìsìnkú tó tóbi àtàlùbáríkà tí kò ní tán kọ́ mi máa ṣe máa jẹ́ ìṣiṣẹ́ lọ́dọ̀ ọkùnrin lọ́dọ̀ obìnrin lọ́dọ̀ ọmọdé àtàwọn àgbà jẹ́ ìpínlẹ̀ láyé àtọ̀run. Bàbá wa tó ti lọ, ìyá wa tó rí ilé Èdùmàrè bá mi ṣe màmá o. Sáré sáré ayé níbo lẹ lọ ọjọ́ ẹ̀dá bá kú lérè tán lẹ́sẹ̀ ní tòmí lé sá. Sáré sáré ayé níbo lẹ ń sá lọ ọjọ́ ẹ̀dá bá kú lérè tán lẹ́sẹ̀ ní tòmí lé sá. Ẹ̀rù púpọ̀ lọ́pọ̀lọpọ̀. Ọlọ́wọ́ òkè ọjà rẹ̀ kankan tó máa tó kò sí ní ìlú bá dé. Ikú tí sọmọdé darúgbó. Ikú tí sọmọdé lédè sọ́dọ̀ òun lórí. Sáré sáré ayé ìgbóná ìsálọ àtùkù tí kú bá kéde látọ̀ lẹ́sẹ̀ ní ìgbóná sá. Ọba àti òkè òkè ọba àti òkè
kan pé kára àtàgbọ́ ayé tá a máa lò láyé bí márùn-ún adáwọ̀ àdáyé a máa rí márùn-ún láyé bí ẹ̀rí mẹ́rin tó kù wọ́n ara màmá máa ní ìgbáyà màmá máa ní wọ́n tó wá ti fọ́ ọmọ lọ́yà wọ́n pé ọdún méjì òtítọ́ sọ̀kanà nínú mẹ́rin tó sẹ́kù fún ọkùnrin ọba wa sí àbúrò wọn ọba ní wájú bílé bá jùlé lọ orí ilẹ̀ làwọn kọ́ sí bọ́kọ̀ bá jẹ́ ọkàn lọ orí ilẹ̀ ló máa rìn bẹ́ẹ̀dá bá jẹ́ dáná ilẹ̀ ní owó ọ̀sùn bílé bá jùlé lọ ilẹ̀ làwọn kọ́ sí bílé bá jùlé lọ ilẹ̀ làwọn kọ́ sí bọ́kọ̀ bá jẹ́ ọkàn lọ orí ilẹ̀ ló máa rìn bẹ́ẹ̀dá bá jẹ́ dáná ilẹ̀ ní owó ọ̀sùn bílé bá jùlé lọ orí ilẹ̀ làwọn kọ́ sí. Orí ilẹ̀ ló bá wù ẹ̀ka bá jẹ́ ìdánwò ilẹ̀ ìwé ẹ̀sùn ilé bá tún lé lọ́wọ́ ilé àkọsí ilẹ̀ ọmọ àmì ìyàtọ̀ àbábọ́ ilé bá tún lé lọ́wọ́ orí ilẹ̀ àkọsí ọkọ̀ bá jẹ́ ọ̀la ilé oṣù ẹ̀ka bá jẹ́ ìdánwò ilẹ̀ ìwé ẹ̀sùn. Àwọn ayé èkó òkú sí sẹ́yìn ìbọn nígbà tí ń bá ọ̀dọ̀ àbẹ̀bí bá fi owó náà ní irú. Àwọn òkú ti sá ètò ìlú àwọn ẹ̀wọ̀ ọ̀gbọ́rọ̀ ará àgbọ̀rọ̀ sá ará ìgbóyàjí àwọn ẹ̀rọ àwùjá ará àwùjá sí wọ́n lè lówó ìbò ilé bá ti lé lọ òní ìbẹ̀ àwọn kan sí ọkọ̀ ọmọ orí ìṣàkóso ìbájẹ́ ìjàpọ̀ ìwé ẹ̀sán ilé bá ti lé lọ òní ìbẹ̀ àwọn kan sí ọkọ̀ ọmọ orí ìṣàkóso ìbájẹ́ ìjàpọ̀ ìwé ẹ̀sán àwọn oníṣàlọ́jọ́ ṣe ìgbé ayé ọjà àti gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ Ànábì Muhammadu ní tó bá mọ̀ pé ọ̀la Ànábì Muhammadu ó tó bá nǹkan lọ́dọ̀ lọ́wọ́ ọba kó ní sọ̀rọ̀ aláàmú sọ́dẹ̀ aláàmú wọ́n ṣe yìí sáájà sí nọ́bì yìí mú. Ènìyàn tó jẹ́ láyé òun kì í pẹ́ láyé rárá ọlọ́run wọn bá àdúrà àtàwọn ọ̀tẹ̀ náà wọn bá ní wípé ọlọ́run wọn bá kótókótó tó jìnnà sí ìra wọn ní èyí à ń ṣe fáyé ẹ̀sìn mẹ́ta tí màmá àti wọn alájà mẹ́rin alájà mẹ́rin mẹ́rin ó bá wọlé àná bí mọ̀mọ́ mọ́nà àníjọ́
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على سيدنا ومولانا وحبيبنا ورسولنا وقرة أعيننا ووصلتنا إلى ربنا محمد المخصوص عليه وسلم وقاب قوسين. اللهم صل وسلم على محمد صلاة تحل بها عقدتي وتفرج بها قربتي وتنقصنا بها من وإلتي وتتقن بها أسرتي وتقدر بها آدتي. gbogbo ẹni tó bá máa fún ẹgbẹ́ gbádùn ọlọ́run láti ayé dé àkíyàmọ̀ rẹ̀ ẹ jẹ́ ká yọ̀pọ̀ àti Muhammad dáadáa. àlìsẹ́jú díẹ̀. في كل أسر قد بدا ولا يرى gbogbo ẹtí bàtújẹ́ pẹ́ láyé rẹ̀ pẹ́pẹ́ kó kú òkú Muhammad dáadáa. خلق الله لم يفعله Masha Allah. إليه في كل الكمال لمنتهى إليه في كل الكمال لمنتهى بنفسي من أجود له بنفسي lẹ́yìn tá a yòókù Muhammad tán. صلى الله عليه وسلم àwọn tọkàtẹ yà máa yòókù ṣé anúláwà wọ́rọ́sọ́tà àpìyà. وفق الله àwọn àfa àwọn onímọ̀ àwọn ni wọ́n rólé àwọn ànábì. àwọn tó yẹ kí ayé yẹn bá sọ́ọ̀kù wọ́n ní kọ́lọ́ wọn tàmẹ́lẹ̀ sí yóò sì mọ́ òkì gbàgbé. àwọn tó yẹ kí ayé yẹn bá tọ́jú ọmọ dáadáa. àwọn tó yẹ kí ayé yẹn bá lọ sí ọmọ tiẹ̀ kọ́ mọ̀ lọ wọ́n fọ bọ́lọ̀ pé kọ́ bá yí padà sí dáadáa bọ́lọ̀ wọ́n sì yí padà mo kí lóko yín. Lukman Bangoye Arẹ̀mú Àjíkíolú bàbá yín dúpẹ́. Alhamdulillahi. à ń ṣèrántí fìdáwọ̀ ọdún kan tí màmá yín ṣaláìsí. Allah. bàbá yín dúpẹ́. Lakali mudaya zali dode wale fadil walula. kìí ṣe gbogbo ọmọ ní máa ń sàárè ìyá rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òbí ti ń sàárè ọmọ. Bàbá arákọ̀ tún tí àtàṣà àtàmúnà bàbá arákọ̀ tún tí àtàṣà àtàmúnà. ẹ̀sìn tó kọ́ bí i lónìí kìí ṣe ẹni tí ń ṣe fìdáwọ̀ fún ìyá rẹ̀ nìkan yóò doríire fún. gbogbo ẹni tóun náà bá tẹ́tí sí wa bíi ohun tí máa ń bẹ láyé rẹ̀ tí ò ṣe dáadáa yóò bẹ̀rẹ̀ sí ní ṣe padà ó láti jókòó àwọn àfáà àwọn àgbàlagbà tó jókòó yìí. Àmín ya àwọn Allah. àmúfásìlì ló fi kí gbogbo wa. Insha Allah. àti ní bẹ́ẹ̀ tó ti rí gbogbo àforíjì lórí kíkí náà. Insha Allah. alájà wa Mariam Àṣàbí aka ìyá ẹlẹ́bà tí wọ́n jẹ́ ìyá fún Bàjíkí ọkọ ọdún kan lónìí gbogbo ẹ̀yà àlejò pàtàkì Ṣẹ̀fíù Àlàó Fádèyí olówó Muhammad Yusuf Insha Allah. Haji Abdulkabir kábíyèsí òwúrọ̀ làwà àti gbogbo àwọn àlejò pàtàkì mo kí wa o. ohun tó jẹ́ ká máa bá Haji Lukman dúpẹ́ lónìí Alhamdulillah. nǹkan ẹyọ kan péré Wakumullah. ni pé wọ́n jẹ́ ọmọ dáadáa mo kí gbogbo ìyá mi fẹ́ fẹ́ dògbò nǹkan yóò ní bàtẹ́ ìjẹ́gbàgbé yín Àmín ya Allah. mo kí yín. méjì lọ́nà téèyàn máa ń gbà kú dọ́là méjì lọ́nà téèyàn máa ń gbà kú ẹni kú pa àtẹni arẹ́kú sí pé ọlọ́pàá ọ̀nà méjì pé èèyàn lọ ọ̀hún ọ̀nà méjì náà ni ẹni kú dé tó kú fún rẹ̀ àtẹni ọ̀sàgbákò lọ kú bẹ́ẹ̀ bá wọ́n kú tí màmá wa ikú kìí ṣe pé àgbẹ̀ wọ́n sàṣì lọ́ba pariwo yéé ọba àsìkò téèyàn máa kú Allah. lọ́lọ́run ní kọ́lọ́jọ́ dé ọwọ́ akú dáadáa tọrọ fọmọlẹ̀ ọmọ náà sì dọ́mọ dáadáa. Alhamdulillah. níjọ́ tọ́lọ̀ kọ́kọ́ dá ayé tọ́jà nẹ́bí Adam Alayhi salatu wa salamu. gbogbo ẹni tí máa ń bẹ láyé ẹ̀jẹ̀ ká máa palẹ̀ ẹjọ́ ká kú ẹ̀jẹ̀ á máa palẹ̀ rẹ̀ mọ́
ikú àwọn kan bí Nàìjíríà bá gbọ́ lónìí agbádùn àmọ́jú ọlọ́run ṣe oníwókú. ikú àwọn kan ẹ̀wọ̀n okú Abíọ́lá rẹpẹtẹ yẹn ní sunkún pé ẹ̀ ìjọba látòrí yẹn bí rẹ̀ kí ni ó gbẹ̀yìn rẹ̀ kí ni ó fi yẹ sọ̀rọ̀ ọmọ tí ó jẹ̀ fẹ́ ṣàdúrà fún. ṣébi tí ayé bàjẹ́ débi pé òkú ẹlòmíì kú wọ́n tẹ̀ ń wálẹ̀ tí wọ́n fi sí ẹ̀dá kan àdílé ẹ̀dá àdílé òde mẹ́fà lọ́rùn lẹ́yìn. òun náà mọ̀ pé báwọn ọmọ wálé bá bá bẹ́ẹ̀ lò lẹ́kọ́ ọmọ akókò olókùú. irú ayé wo lọ wá báwo ló ṣe fẹ́ lò gbèsè ayé rẹ̀ ìjọba bá lò gbèsè ayé délẹ̀ nínú àwọn tí wọ́n rán kú sí pé kí wọ́n lọ parọ́ wà ní. àbáwọn tásìkò owó tó tó kù jẹjẹ. ikú ikú tí èdè ká tó fìtì yàn mọ́. ikú tí èdè kí bá tó wọ́ ẹ̀ lẹ́sẹ̀ mọ́. èèyàn ń lò ní ọwọ́ àràpọ̀ agbádá tó tóbi yóò fi gbowó aṣọ òkú ẹ̀ lápò. ikú tí jẹ́ kí ìyàwó rí ọpẹ lẹ̀ yóò sì hàn. àmọ́ ìlú kí ni palẹ̀mọ́ tiẹ̀ oníjọ́ tó bá dé gbogbo nǹkan níbẹ̀ lórí bọ́yá gbogbo nǹkan níbẹ̀ lórí bọ́yá ìròyìn bẹ lórí gbogbo nǹkan ìṣeyèméjì bẹ lórí gbogbo nǹkan ọ̀rọ̀ ìlú wà lórí gbogbo nǹkan owó bọ́yá ni kò sí fúláàsì mẹ́ ìmọ̀ bọ́yá ni kò sí fúláàsì mẹ́ èèyàn fẹ́ kọ́lé bọ́yá ni kò sí fúláàsì mẹ́ pé gbogbo tó kọ́lé ṣùgbọ́n sí ikú alimọ́t àìmọye àwọn ìfẹ̀sì ńláńlá máa lọ ẹni tí wọ́n bá ní iv wọ́n fi òní wọ bẹ̀ gbogbo alágbà ibi tẹ̀sán kú á sì wọ sàré. wàlá ìṣe àlìfà sọ́mà ìfẹ́ ìbàdàn fàlábùdàmí yàrá mi kàṣí òní àyè bàbúrú fàlábùdàmí yàrá mi kàṣí òní àyè bàbúrú. gbogbo ọ̀gbẹ́ni bẹ̀rẹ̀ lórí wáyà bẹ̀rẹ̀ ọjọ́ tẹ̀lé ọ̀rọ̀ sàré kò sí wáyà bẹ̀ gbogbo eré tá a máa sánú ayé ẹ̀jẹ̀ wọn sátúndì ọ̀kẹ́ yìí wọn. ẹlòmíì wà bẹ́ẹ̀ yà máa kọjá wájú ẹ̀ fírí báyìí yóò sọ pé lágbájá ní lọ ojú abá kú àní kankan mọ́ àti kí olú bóyá màmá wa yìí máa ń jẹun lẹ́ẹ̀mẹ́fà tẹ́lẹ̀ gbà wọ́n fi ń bẹ láyé ẹ̀dàpọ̀ ẹ̀dàbọ̀ ọjọ́ òun lè ti kó jẹ lọ fún ọ kẹ́yìn ẹ̀yìn ìyàwó olùkọ́ النفس تبكي على الدنيا وقد علمت ìwọ́n tó ń bẹ láyé ló kù kó di ẹrù rẹ dáadáa ikú bọ̀. أن السلامة فيها ترك ما فيها أن السلامة فيها ترك ما فيها ẹ̀yà bá mi mo fẹ́ mc ọmọ sàlàyé yóò kù. لا دار للمسلم بعد الموت يسكنها báàdì kí gbogbo ẹtí bẹ láyé lónìí ẹja palẹ̀ kú mọ́ ó dé tán. إلا التي كان قبل الموت بنيها ìfẹ́nu àwọn àtàjókòó yìí ó ti kú 100 fún rẹ̀ máa múra. فإن بناها بخير طاب مسكنه gbogbo wọn tó máa ṣe iṣẹ́ ní ìlú dájú ó rò pé ẹlòmíì ṣèkà yóò máa rò pé ọjọ́ sí wa nígbà tó wọn bá dàgbà díẹ̀ sí i wọ́n ti tú bá táwọn sọ fún ọkọ́jọ́ rẹ̀ kù láyé. فإن بناها بخير طاب مسكنه وإن بناها بشر خاب بانيها وإن بناها بشر خاب بانيها. báàdì kí pẹ̀lú tó máa palẹ̀ kú mọ́ ìwà ọlọ́ọ̀bà yé wù ẹ̀wọ̀ bí àwa ìyá ẹlẹ́bà ẹ̀wọ̀ tó ti òwe sáyé ẹlòmíì wà pọ̀ mọ́ yá yìí torí tí ìlànà yóò ta pọ̀ báyìí àrẹ̀mú ẹlòmíì wà pọ̀ dáyà yìí mọ̀ ṣùgbọ́n dá ẹ̀yìn ọmọ mọ̀ níwọ̀n jẹ́ orí ìgbóyà ìjẹ́gbèsí ayé tí wọ́n ń lò yìí ìgbésí ayé tí kú òde bá wọn àbúrọ̀kọ̀ ikú lọ. وفق الله. فإن بناها بخير طاب مسكنه وإن بناها بشر خاب بانيها وإن بناها بشر خاب
بنيها. ẹ dàgbù sí gbogbo ẹ tó wáyé tí kúrẹ̀ nínú ọ̀run ni. وقم الله. ikú tí mo ti lò gbèsè ayé yìí ó lò tí kò fi dé ni àwọn lò díẹ̀ tó ń gbé ikú lọ pa. وقم الله. gbogbo wọn tó bá ní gìràgìrà láyé lọ́ọ́ ṣe jẹ́ inú yìí wọ́n máa ń kú sí. أين الملوك التي كانت مسلطنة؟ gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa fi ọmọ tí ń kú ọmọ ẹnìkan ẹ lọ sọ́ọ̀bù ẹ̀ wọ́n fi ọmọ bẹ́ẹ̀ dá yín lọ́wọ́. حتى سقى بكأس الموت ساقيها. حتى سقى بكأس الموت ساقيها. ilé ẹlẹ́bàá kú ni wọn ò rán kú sí. وقم الله. àwọn tó mọ direct line yẹn lágbájá wọ́n sì mú ọgbẹ́ ó kú ló sì kú. وقم الله. wọ́n lè kú tó pamọ́ sẹ́kùnlé ayé o wọ́n má ti sílẹ̀ fún gbàgbọ́ ọ̀hún. أين الملوك التي كانت مسلطنة؟ gbogbo àwọn tó ń bá yóò kọ́ akọ̀pẹ́ kọ̀sọ́ mọ́tẹ́ yẹn rí dájú kú. ṣùgbọ́n bí wọ́n tó ní lu ayé nígbà ọyẹ kó lò ó dé wọ́n fi kàgbá kò tiẹ̀ lọ́nà. وقم الله. ẹlòmíì kò tí ì tásì kò tọ́ yẹ kó lọ ṣùgbọ́n eku lára obìnrin sì náà pọ̀. وقم الله. ẹni tó ń jẹ́ fúra pé ẹnìkan wáyà ó wá òun bá lé mọ́gùn jagunlabi gbèrè ẹ̀ bá fọ́ tòtì. tó kú ni àbọ̀lọ̀ bá kú. فإن بنى بخير طاب مسكنه. àìmọye ọdẹ lórí ìfẹ́ nílé yìí akọ lògìdá bí àwa ọmọ ọmọ gómìnà àwa ní báńlẹ̀ wọ́n ti fẹ́ ẹ́ àwa tá à ń gómìnà àrọ́ ọmọ bí gbogbo wọn ló sìn. وإن بنى بشر خاب بانيها. وإن بنى بشر خاب بانيها. sẹ́yìn tí ọlọ́pàá fún yín ẹnu jẹ́jẹ́ ìmọ̀lọ́pọ̀ tẹ́jẹ́jẹ́ ọlọ́lọ́pọ̀ tẹ́jẹ́jẹ́ kó o lè lu ayé débi ìgbà tí kú òfin bò ń dé tí ò ní jẹ́ pé wọ́n rán fún pé ọya ẹni ọkọ̀ kú láyé ọkùnrin الله. bá a dígí وقم الله. ẹni tọ́kọ́ kú láyé ìjọ ọlọ́run dá ayé ọkàn dá wa ni kò sí ìbàdẹ́sì kú ẹnìkan ẹni ọkọ̀ kú láyé ọkùnrin ni kò sí kú mú rẹ̀ wọ́n pa á ni. الله أكبر كبيرا. apáyà kò ní tán táyé òbí tán á máa para lọ́nà ni. ọlọ́mọdé wọlé mi ọlọ́mọdé wọlé ìgbà. wọ́n pa ẹnìkan ẹ̀ mọ̀ ẹ̀gbọ́n bóyá wàá pa pẹ̀lú ìṣùbà ẹ̀gbọ́n bóyá pa pẹ̀lú oògùn ẹ̀gbọ́n ká pé tí wọ́n yìnbọn sí kiri gbòòrò. àtùgbọ́n èèyàn ń pààyàn ẹni ọkọ̀ kú láyé ọkùnrin wọ́n sì pa ni. الله أكبر. kì í ṣe pé wọ́n kàn ní mo fẹ́ kú. ṣé ẹni kì í sọ̀rọ̀. وإن بنى بخير طاب مسكنه. ó ti sẹ́yìn lẹ́nu. وإن بنى بشر خاب بانيها. وإن بنى بشر خاب بانيها. ọ̀rọ̀ tí mo bá fi kọ́ ilé sí gbogbo wa pátá ẹ̀jẹ̀ tó gbèsè ayé wa lẹ́rọ̀ bí kò tọ́lọ̀ kan tó wa sí ẹ mọ̀jà tẹ̀ gíragíra. وقم الله. àwọn kan gbọ́dọ̀ tí wọ́n kú ẹ̀mí ẹ máa mú olówó olówó jọ ìlàyé pẹ́ o. آمين يا الله. ẹ máa mú ọ̀pọ̀lọpọ̀ olówó tó bá kú wọ́n máa lẹ́gbọ̀n. وقم الله. ẹ máa mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ńlá wọ́n máa ń fẹ́ yín lẹ̀ ni wọ́n bá kú báyìí kẹ́ ẹ máa fẹ́ gbọ́n wọn ni bí kẹ́ ẹ máa fẹ́ ya wọn ni àìmọye ìyá àfa ìyá wọn àfa ni. الله. ọmọ rẹ kọ́ ọmọ òkú. sẹ́ẹ̀lì ipò gbogbo àwọn tọ́lọ̀ máa fi sílẹ̀ táwọn máa fi àtiwá bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ àti ẹ̀jẹ̀ wọ́n ń lé wa. وقم الله. ìjọba tó kọjá san ẹnu kò sẹ́ni tó lè bú wọ́n rán kú sí o. الله. gbogbo owó fi tó ṣe sìnà ọ̀nbẹ lábẹ́ owó tó ṣe sìnà ó lè kú. ẹ wo kú ọ̀dọ́ ṣe kò dúkú arúgbó lọ. ikú ní àsìkò kú àdìkú ni àbí ìkankan ní ìtẹ̀kú sí kálukú. àwọn máa nẹ́bi Adam عليه الصلاة والسلام. ọ̀rọ̀ ọ̀kan ló fẹ́ fi ẹni báyìí àti tóbi Abila àti Habila. Ànábì Adam عليه الصلاة والسلام. nígbà tí ọ̀gá ọmọ bímọ amòrí jìnnà. إن شاء الله. nígbà tí ọ̀gá ọmọ bímọ. واتل عليهم نبأ ابن آدم بالحق. nígbà tí Ànábì Adam ọmọ bímọ ìbejì ní bí. وقم الله. gbogbo ẹ̀jẹ̀ lẹ́yìn ìjọ náà ó jẹ bí láyọ̀. واتل عليهم نبأ ابن آدم بالحق. نبأ ابن آدم بالحق. wọ́n fẹ́ ká kó
kọ́ ẹ wo yọ pé ìyá yìí kó tó kú á mọ̀ pé ikú dé ni kìí ṣe pé bóyá ó hé nìkan. ọwọ́ kọ́mọ́ wà. ọmọ mi máa lọ ẹ̀kú àbọ̀bí ẹ̀ àìmọye ọmọ tí wọ́n pè wọ́n ti tún bí ọmọ rẹ o ọlọ́pàá tó ti dé o kìí kan ṣe o tí sọ́ọ̀tì ó gbé àti ọ̀bọ̀ ti àyàmú hàtàtà ìjọba kú ikú ọ̀gbáyà rẹ̀ wọ́n lọ pa. wọ́n ti máa lè yí nàbàbọ̀nà dàbàbìlẹ̀ hákì nàbàbọ̀nà dàbàbìlẹ̀ hákì. alábẹ́ ẹgbẹ́ wọn ìbejì níbí ṣùgbọ́n ohun tó wà nínú òfin ni pé ìbejì ọ̀hún wà jẹ́ ọkùnrin kò obìnrin kan bá níbi àdáwọ̀ ṣe bẹ̀rẹ̀. ádámọ̀ náà ó ìfúnfẹ́ kí generation wọn máa pọ̀ fóun náà káwọn ọmọ wọn máa fẹ́ra wọn báwo wá ní fífẹ́ tí wọ́n fẹ́ra wọn. wọ́n bí ìbejì kan nísìnyí ọkùnrin àtòbìnrin ọ̀fẹ́ wọn wọ́n tún bí mi ọkùnrin àtòbìnrin ọkùnrin wọn ọkùnrin eléyìí ọ̀fẹ́ obìnrin eléyìí obìnrin eléyìí ọ̀fẹ́ ọkùnrin eléyìí. ṣùgbọ́n kábílà obìnrin tiẹ̀ fáìn ju obìnrin ábílà lọ ábílà làkọ́kọ́ kábílà lẹ́kejì ábílà ọkùnrin lòun àtìkà yòókù ẹ̀ kábílà ọkùnrin lòun àtìkà yòókù ẹ̀ ó yẹ kí ábílà ọ̀fẹ́ eléyìí náà ọ̀fẹ́ yìí ṣùgbọ́n obìnrin ti kábílà fáìn ju ti ábílà lọ kábílà wà wò wípé iṣẹ́ tó o fi fẹ́ ilé yìí òun ò ṣe kúkú fẹ́ ìbejì tó. Allahu akbar. níbi àdáwọ̀ àìṣe bẹ́ẹ̀ ìwọ náà fẹ́ ilé àgbèsè àwọn ìwọ náà fẹ́ ilé yìí. kábílà bá lóun ò ní gbà ilé yìí báyìí. gbogbo ẹ̀yin tẹ̀ nítorí obìnrin kú ẹ̀ múra. ẹ̀yin tẹ̀ nítorí ọkùnrin kú ẹ̀ múra. wọ́n ti lọ ní nàbàbọ̀nà dàbàbìlẹ̀ hákì ìdíkọ̀ wà bá kọ̀rọ̀ bá náà mọ́tòkó bílà mi ní àdèmà. èyí ń sa arábì kọ́ lọ sọ́ra ẹ̀ arábì wo ló tó kọ́ ọ náà wọ́n òbí rẹ̀. ọwọ́ kọ́mọ́ wá. ìyá jẹ́ òbí ọ̀nà mọ́tò fún mi ọ̀nà mọ́tò fún mi ìyá rẹ̀ sùn ẹ̀yẹ ní. Allahu akbar. ọwọ́ ni wọ́n sàṣọ ọ̀nà àṣàṣì ní ọ̀pá. ìdíkọ̀ wà bá kọ̀rọ̀ bá náà nàkọ́mọ́ láàrùn. wọ́n ní wọ́n sàṣọ ọwọ́ ni òye bí ọ̀nà kí ni etí bí ọ̀nà yàn pé owó fún ìyá rẹ̀ kí ni ó pé kí ni ọ̀fẹ́ mi ní ìgbà kan kó gbé ẹ sáà mọ̀ wò ó ẹ̀fẹ́ náà ọmọ ẹlẹ́pà kí ni ó bínú kó pé ìyá lórí ẹ̀gbọ́n lẹ́ta òṣèlú ẹ̀fẹ́ náwó ìyá tí òkú òun ní. wọ́n máa wá bí 1,000 láwọn ọmọ ẹlẹ́pà kó wọ́n máa bẹ́ẹ̀ owó tẹ fún alẹ́ kan màmá 200 naira ní o kó wọ́n máa bẹ́ẹ̀ 1,000 lọ́wọ́ bí sì pé inú ló sì máa dùn fóun náwó wọn. ọ̀nà ọmọ bí ọlọ́dà sí ọ̀pọ̀ ọ̀nà dáko ẹ̀ kọ́ ọba kú ikú kọ́kọ́ àwọn ọlọ́pàá rẹ̀. gbogbo èèyàn tí kú bá ní kú pa gbogbo èèyàn tí gbogbo èèyàn kọ́ ní sọ ikú gbogbo èèyàn kọ́ ní ìyá ti àwọn ni wọ́n ń jìyà gbogbo èèyàn kọ́ ló kò ṣe ẹlòmíì ní sọ̀kò fúnra ẹ̀ gbogbo èèyàn kọ́ ló sì ń ta ẹlòmíì ní tòsí gbogbo èèyàn kọ́ lórí ibú ṣe òun ní sórí ibú ẹlòmíì ló gbèsè ayé ní lẹ́rọ̀ ọ̀rọ̀ bá dìjà láàrin àwọn ọ̀bẹ ìgbélé ìgbé èmi nífẹ̀ẹ́ gan ni. ìdíkọ̀rọ̀ bá kúrò bá náà. àlejò àdáwọn ẹ mọ́ dààmú ẹ̀yin méjèèjì ẹ̀sẹ̀ offering ẹ̀sẹ̀ bí ìpèsè ẹ̀sẹ̀ sàrà ẹ̀gbẹ́ sàrà ẹni ọba ti gbà bóyá pé wọn kábílà ń tẹ̀ gbà fẹ́fẹ́ ṣùgbọ́n tí kèké yẹn bá gbà ọ̀ṣọ́gbọ́n tá a dá sí o ìwọlọ́fẹ́. ìdíkọ̀rọ̀ bá kúrò bá náà mọ́tòkó bílà mi ní àdèmà. nígbà tó wọ́n sọ ojú ọ̀sẹ̀ àdúrà àti ábílà lọ́gbà orúkọ mi àdúrà àti ábílà gbà tí kábílà tó fẹ́ fẹ́ lè yí ẹ̀ tí ẹ̀ ń gbà tó lọ́wọ́ ọ̀dọ̀ ètò ọlọ́run. nínú wọn gbà sẹ́yìn kejì lọ́gbà ẹ̀fọ́ sì ni kọ́fẹ́ ìbejì rẹ̀ ọba tó yà gbé ńlá yé ìrìbà. bọ́ọ̀là ọba ní kéde. làkìtù lànàkà. làkìtù lànàkà ń sì pa ọ̀nù ẹni ọkọ̀ kúláyé nù wọ́n sì pa ní kòkú rẹ̀. Allahu akbar. làkìtù lànàkà. obìnrin ló kú. náà kọ́lá làkìtù lànàkà. wọ́n ní kọ́lá làkìtù lànàkà ó ní abíyá tó wọ́n ní ọjà wọ́n àbúrò mi. fẹ́yìí tí wọ́n bí yí mọ́ra ní débi náà fẹ́yìí tí wọ́n bí náà mọ́ra rẹ̀ wọ́n á ní sàrà gba sàrà kan èdè yìí. wọ́n fẹ́ ikú sọ fún ọ̀bẹ láti lọ́dúnrún ní pàó. kọ́lá iná náà yàtọ̀ kọ́ balùwà òmìnira ìmọ̀tẹ́bí. èdè yìí wọ́n ní sàrà àtẹ̀yẹ tó gbà ọlọ́run máa ń gbàdúrà ẹni ọba ń gbó tiẹ̀.
Allahu Akbar. ó ní wọ èkejì ni àdúrà tẹ̀lé tó gbà kó ní pé mi ń gbọ́dọ̀ ọlọ́run ni tẹ́ ẹ bá ń gbọ́dọ̀ ọlọ́run àtàtì òní náà àgbẹ̀dàgbọ́dọ̀ ọ̀rọ̀ èèyàn kọ̀ọ̀rọ̀ ọlọ́run. ọ̀yà ọ̀gá. láyé bá sọ́tà ìláyé yàrá dábàlì kúrò lè dábì kúrò ní bàánà bí bá ṣe ti yẹ̀dì àìlè gbà. ó ní ọ̀dà àpẹẹrẹ fẹ́ pàwọn náà ni ẹgbẹ́ tí wọ́n ṣe ó fẹ́ pàwọn náà ni pàwọn. Máàna bí bá sì ti yẹ̀dì àìlè gbàlẹ̀ àgbètò lágbàá. ṣùgbọ́n tó bá lọ́ pa àwọn òun ní fọwọ́ pa wọn. Ìní afáfúnlá ọ̀rọ̀bà ní àlàmì náà. torí pé èmi bẹ̀rù ọlọ́run bàbá láyé torí pé òun mọ̀ pé kí wọ́n bá ti pa wọn gbogbo ẹ̀ṣẹ̀ wọn ìwọ ló ń rù. gbogbo ẹ̀ṣẹ̀ báyà ẹ̀múra sí gbogbo ẹ̀ṣẹ̀ ń tọ̀ ọ̀hún iná. Ìní afáfúnlá ọ̀rọ̀bà ní àlàmì náà. Ìní olùbà àtàkù àbíbìnrin wà ìbìnrin فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين فطوعت له نفسه قتل أخيه فقتله. èsì lágbára. torí tí wọ́n tọ́ ọ̀rọ̀ obìnrin ọba pa ìkejì ẹ̀ ọkọ̀ mú kankan ọgbà ọmọlérí òkúkú mọ̀ bẹ́ẹ̀ ẹni tí bá ẹni ó kú tẹ́lẹ̀ wọ̀ mọ̀ bẹ́ẹ̀ ẹsẹ̀ kú nígbà tẹ́lẹ̀ tó kú nítorí ẹ̀tọ́ tiẹ̀. Bàbá tálà olóòrùn fásitì àmìnà ìkọ̀sẹ̀rí náà. Bàbá tálà òkúrọ̀ táà yẹ bá sọ̀fẹ́ àrídì ní orí àwọn mẹ́fà yóò lè sọ̀rọ̀ tààkì. àdínkè o nígbà tó pa àkúrò rẹ̀ tán ó ní mọ́tì rẹ̀ lẹ̀ bọ̀rọ̀ gidi ìmọ̀ bí ó ti sè nígbà tẹ́ ẹnì kan ò kú ní ó mọ̀ wọ́n ní sòkú. nígbà wo pé kọ̀mọ̀tìdé máa kó òdìdé òdìdé gbéra ńlẹ̀ kò gbéra síbò kò yíbo bọ́ọ̀lù wọn wá sí o kànákànná ẹ̀yà kànákànná kan àwọn bá ń jà lókè níbi wọn ti ń jà ọba sákà yókù ẹ̀ pa para ọba jáwọ́ kànákànná méjì ọba sára wọn pa èyí kànákànná kan tó sákà pa ọba bẹ̀rẹ̀ sí ní wálẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní wálẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní wálẹ̀ nígbà tó wálẹ̀ tó jì díẹ̀ ọba ti òkú kànákànná kẹ̀ lókù sí ọba wa yìí pẹ̀tù. ní kábílà bá ká ọmọ yìí pé yíì. kí ló yóò rí sọ̀rọ̀dàgì gbọ́dọ̀ yàrá ìpàdé àjọpìtò ẹni àkùnrin mi fi àṣà ìfọ̀rọ̀. ṣàtàkọ̀ ajẹ́pẹ́ bó wọ́n ṣe ṣe èkejì wọn ní kánákáná ṣe èkejì lẹ́yìn. wàásù mi náà tẹ̀lé ní náà. wọ́n bẹ̀rẹ̀ sí ní kábàámọ̀ ànádà mo bá dẹ̀rẹ̀ pọ̀síwá. àbámọ̀ lẹ́yìn tó ti sòkò tán. kánákáná ló fi hàn wípé ọ̀gbẹ́lẹ̀ ó sì sí ọba sì kàn yókù ẹ̀ kánákáná di ẹ̀sáǹpù. ẹ̀sáǹpù ìwọ bẹ́ẹ̀ dà ní sùn. ẹ̀sáǹpù ẹ̀ tí ọ̀nà láàárọ̀ tí ó wọlé lóru kí lọ́wọ́ lọ owó mi lọ. ẹ̀sáǹpù ìyàwó ilé tí ọ̀dà pé abẹ́òkúta kí wọ́n bá ń bàjẹ́ kí lọ́wọ́ lọ ó sì sí náà lọ. ẹ̀sáǹpù olè sílẹ̀ ní wọ́n bẹ́ẹ̀ dé ẹ̀sáǹpù àpààyàn sílẹ̀ ní wọ́n bẹ́ẹ̀ dé ẹnu ayé jẹ́jẹ́ ẹnu lọ́nà ẹ̀tọ́ tẹ bá rìn lẹ́nu ẹ̀tọ́ ẹnu ayé di àsìkò tẹ́kù ni kò ní jẹ́ kó wọ́n lọ kú sí. yẹ́sẹ̀ kò bá fa ìṣòro bí àròkè àzùnálé wọ́n ní ìrìnà mùsùlùmí àmàdàmà yá fà ó kálí àmà. sẹ́ni gbéyà ti kú láyé àti kú ọpẹ́ àti lọ kú lọ. mọ́tò ti kà wá nísìnyí. àmín. ẹ bá lu ayé jẹ́jẹ́ mọ́tò nìkan ò lè pa àwọn míì bẹ wò lówó wò ló fún àrà jẹ́tẹ̀ ni wọ́n ṣùgbọ́n bí wọ́n bá fún tiẹ̀ kalẹ̀ tó lè di gbogbo sí òkúrì yìí wọ́n sì ta láìpẹ́. kí ni kan ò lè ṣe ẹ jẹ́jẹ́ o àwọn amojú pààyàn rẹ kì í sì gbà kẹ̀kẹ́ àwọn àwọn òbí kí lágbájú ó ṣe tí ó ṣe lẹ́wàá ló dé kí n mú ọ̀rọ̀ yẹn wá pé ẹni ọkọ̀ kú láyé wọ́n pa á ni. wọ́n kò mọ̀ lọ. tí wọn náà bá ń yí lánà ọlọ́run gbogbo nǹkan ọlọ́run kó wa oníkàmọ́dé òun wá lé ló bá yàn sọ̀rọ̀ gíragíra ló bú yàn àgbà ní kọ́ wa gbogbo nǹkan tó lọ́mọ wípé àpáàtì kéèyàn máa kú wọn máa yẹn sí i. gbogbo wọn bá lọ́ọ́ bá ìsìnkú yọnu aburú mọ́tò padà sí díẹ̀ náà. gbogbo wọn tó ti gbọ́ wà sí pé ká máa kú ẹ̀gbàlagbà ọ̀dà mọ́tò padà sí díẹ̀ náà. ẹ̀yin àbá mi arákùnrin kan sàárẹ̀. arákùnrin kan sàárẹ̀. àdìgbòlú ọ sàárẹ̀ wọlé ọ̀gbádùn
sákìmọ̀ náà mú sákìmọ̀ náà ó mú kárakára. ààrẹ sànsàn. ààrẹ gidi. ìbá. gbogbo ẹni tó rẹ ọlọ́wọ́ gbogbo wa. àmín. ọ̀nà àlùbáṣà àwọn àfa tí wọ́n ń tẹ̀lé iṣẹ́ ìdánilú àti ọlọ́wọ́ wọn sọ̀rọ̀ yìí. àmín. ọkùnrin náà sáré wọ́n wá wò pé ọlọ́run kí ló ń fẹ́ ṣe wọ́n wá lánàá wípé ẹ̀sìn ń lọ́pọ̀ lọ́lọ́run fẹ́ kó òwe punishment nígbà rẹ̀ kó pinnu tọ́wọ́ ti ṣètò lọ́gbàdùn ọkùnrin bá yọ̀dá o ibà rò lẹ́nu rẹ̀ pé kó wọ́n sọ fọ́nà pé kó wọ́n oṣù sàárè ìfọ́jọ́ méje èyí tó bá ti jáde kó wọ́n gbádùn òun ní sẹ́dọ̀ mọ́ fún ẹ̀ náà ló kún òkú sàárè onírọ̀wọ́ akara matanda. ọba ni ọjà ìwọ náà kò sí tóun lè ṣe tọ̀ ọ̀sára tóun lè dà àyìn náà tẹ̀síwìrì lànà wọ́n tẹ̀ hámẹ́. ṣùgbọ́n wọn náà kọ́ ọbẹ̀ tí kò wọ́n gbádùn gbogbo nǹkan tí máa ń jẹ́ ìrọ́lá yé òun tó pa òun fi ẹni òun sacrifice gbọ́dọ̀ wọ́n náà pé tó ń bẹ gbádùn o gbogbo nǹkan tí máa ń jẹ́ ìrọ́ ọwọ́ tó pa mọ́ akara matanda. ọjọ́ tó ń bá parọ́ ọlọ́run láìsí máa sí náà ìwọ náà sọ fọlọ lónìí pé gbogbo àdúrà tó ń ṣe tó ọba ti ń ṣe ìbá jẹ lọ́sàn-án ìbá jẹ lóru sọ fọlọ pé gbogbo àdúrà máa sọ fẹ́ kọ́ máa gbà ṣùgbọ́n òní yàrá ìwọ́n bọ̀ rẹ mọ́. wọ́n náà mú tiẹ̀ ní sè. ìwọ náà sọ fọlọ pé ọlọ́wọ́ tí bá ní pípa pè ọ́ láàárọ̀ kọ́ dáhùn láàárọ̀ ìhìnyàlè ìní kóbi mi ṣùgbọ́n ẹ̀yẹ omi. àkóso pẹ̀lú ní báyìí. ìwọ náà sọ fọlọ pé ọlọ́wọ́ gbogbo tí bá ti sọ fọlọ kọ́ máa gbà á lẹ̀ dáná èmi mo ti máa kàtó rẹ̀ ẹ má dàgbù mọ́. akara matanda. wọ́n náà sọ fọlọ́ ọlọ́wọ́ látòdì lọ ohun tí ń jẹ́ irọ́ tí ń jẹ́ àbòsí ìdílé òní ṣe mọ́ gbogbo tí bá ti sọ fọ́ ọmọ àgbà ta ló fi. dáàbò ta ló fi. ọlọ́run fẹ́ kí wọn náà méjì wọ́n ti pẹ̀lú òun tọmọ wo tó òun sì mọ̀ fight fast àbọ̀rọ̀ wọlé. ọkùnrin bá ní látòdì lọ òun tó ń bẹ gbádùn òun òtún púrọ́mọ́ àtàlẹ́ wọn kí àwọn ọlọ́run bá sàlámà rẹ̀. ọ̀fọ̀ aláàfíà ojú gbádùn. àfíà dé. ìbádùn dé. arákùnrin kan wá lọ dáràn ó pé ọjọ́ tó yẹ kí wọ́n ṣe kọ́tìlì fún. ọjọ́ tó yẹ kí wọ́n pa. ẹnìkan dáràn ní ọba ọkọ̀jọ́ tí wọ́n pa. akara matanda. wọ́n ti dájọ́ rẹ̀ wọ́n ní kí wọ́n lọ pa alágbàlá olè bá já. bí ẹran sún. ọba tábí ẹran sún. akara matanda. ọba mèrè ní ẹlẹ́yìn oṣù yìí díẹ̀ nù tọkùnrin gbàgbọ́. ó lè ṣe sánà kìtìkìtì àwọn ẹ̀ṣọ́ ń le ẹ̀mọ́dìmọ́ lọ ẹ̀mí mú ẹ̀mọ́dìmọ́ bọ́ nígbà tí wọ́n sa ọba sá wọlé ọkùnrin tó ti gbádùn tó lòun ní pọ́n. àwọn kan lè mú ọ tọ́lọ́ lọ́hùn sí yìí o. ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́. tọ́lọ́ lọ́hùn ìsí o. ọ̀bùsáǹtì ẹ̀. ọba wọn lámì rẹ̀ ẹ̀yìn bá ń ba akọ́bá kẹlẹ̀ kó gbàgbà ọba jẹ́ ìfọ̀n náà kálẹ̀ wá sáyẹn fún àwọn wọlé. oye tó sáré wọlé ní sẹ́yìn. akara matanda. mbọlọ wa ọkùnrin tó yóò bèbè ṣé wàá tó sí ilé tó ń bá sì ní kò sínú ilé dẹ́gbẹ́tì kọ́ọ̀rù yóò tó wọ̀ wọ́n bẹ̀rẹ̀ ayé sí padà ẹ yà kò bí wọn kó ṣe tọ́wọ́n yìí ti dàgbà ọlọ́run kì í sí ilé o. wọ́n sì fọlọ́ kọ́ lọ́rùn. ọkùnrin bá kú tó kù tọ́ ọba ni ọwọ́ àwọn ilé yìí bẹ́ẹ̀ ìṣe ìbẹ̀rẹ̀ abẹ́bẹ́ yìí ẹ bá ti wọlé gbàrà lẹ́yìn alẹ́ lọ tó báyìí abẹ́ ẹ̀dẹ̀ pẹ́kan ọ̀fàrà ti ṣe òbí. ibẹ̀ ló sá sí ẹnu. ọkùnrin kan wọn lè ń kọ́ lábẹ́ ẹgbẹ́ ìjọba kan wọ́n ṣe káì. ó jà bá àmọ́ náà. ó jà bá àmọ́ náà. akara matanda. òun lè ń kọ́ lábẹ́ ẹgbẹ́ yìí níbẹ̀ ní wọn amẹ́lẹ̀ fẹ́ hà ń bọ̀ lòún sáwọ̀ yìí. àwọn ẹ̀ṣọ́ bá wọlé kò tó tẹ̀lé ìjọba kan náà bí i ìgbà sí ọdún. pílẹ̀ náà parọ́ fún akóyà wà nílé. ó yẹ wọn bẹ́ẹ̀ bí ó ní bẹ́ẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ dìde káwọn abẹ́ bẹ́ẹ̀ jà ìṣe yọ̀dọ̀ bẹ́ẹ̀ lájẹ̀ rẹ̀ mọ́tò parọ́ bẹ́ẹ̀ fún ọmọ rẹ̀. wọ́n bá yọ. jàgùlà nígbà jáde lábẹ́ bẹ́ẹ̀ bí ká tó ọ̀rẹ́ wa yẹ ṣé yàrá o. ọ̀sán ọlọ́pàá ọ̀pẹ ọmọdé ọmọ ọmọ ní òun bẹ́ẹ̀ bí. ọkùnrin náà wá bí gbé tó sí bẹ̀ ó lóun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ní kílódé tí wọ́n wá yọ ó lóun ọ̀mọ̀ ó ní ọdún wọn pàtó òde wọn rí ọ. ó ní tó wọn kọ́ pé ò sí bẹ̀ wọ́n wọlé bá wá sí wọlé àtiwọ́ àpò àwọn dáhùn. ó lóun sì ti sọ fọlọ́run pé òun ò ní parọ́ mọ́ ó sì máa ń dojú tì í ó ní ìgbà ó ní tí wọ́n bá mú ẹ níbi ojú tì í
tóun bá ti parọ́ òun jàmbá ọlọ́run òun wá wò ó pé tóun bá ti mú tọ́lọ́run ṣe ojú òní tì í láyé òun gbọ́ tóun wá sọ fún bẹ́ẹ̀ ni òye kí wọ́n rí ọ ó ní pé òun ti mú tọ́lọ́run ṣe ọlọ́run ò ní dé kó dúró tì í gbogbo tẹ̀ wá láyé tẹ́ torí rẹ̀ wáyé mọ́yà yìí ẹ̀ dàálẹ̀ ẹ̀yin ẹ máa mú tọ́lọ́run ṣe gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ láyé ní ọmọ ṣe fún yín. ẹgbẹ́ àjọ pariwo Muhammad àti dúpẹ́ fún Elédùmarè àárín ọba torí pé ìní ọjọ́ ọpẹ́ ni àdìgí ọjọ́ ọpẹ́ ni ìwà láyé bó bá ti sùn bó bá ti jí olùkọ́ ni mo fẹ́ kó o máa kọ́ ẹjọ́ ńlá máa sọ pé alhamdulilayi amúdánilá alhamdulilayi ṣùkúrẹ́lélàí làyé ṣàbárí tún àṣìdáná kan ọ̀rọ̀ mi kábárí tún ènìyàn sábìlà ṣẹ́yìn. àti ní ọpẹ́ ọpẹ́ èmi dúró fún ọlọ́run tó dúró àtúntò ní ọjọ́ òní tí ò bá fún ẹ ní ìwé náà náà àdìdí àkọ́kọ́ pẹ́rẹ́ ni pé olómi láyé ó sì àbí aláìsí tí ẹ tọ́pẹ́ aṣọ òye àmọ́ ẹ lára ìrùn lọ́wọ́ sákòókò débi ayé máa wá sọ wí ìpòlòrè túnbé èmi ti rẹ́ nìkan pépé òun fàyè gbọ́ tí ó sì dúró báwọn kí òun ọ̀run láyé mo tún lè ní ọkàn tó fẹ́ ọ̀sẹ̀ tó sì sá aṣọ ìgbésí tó ní sóòjì ẹ̀ tó fi kú nígbà wá ṣe àṣìkí bẹ́ẹ̀ òní sọ pé ìwọ́n ṣe wọ́n ta bẹ́ẹ̀ ni kò pa ẹ́ lórí àwọn tó kó kákátá rọ́bà kí wọ́n tó tọrọ ṣe báwọn ló lè ṣàlàyé fáwọn tó tẹ̀lé ọ̀rọ̀ ìlú ọgbẹ́ ló yọ wọn. àṣìkáyà ìlú ọgbẹ́ lọ́rùn tó wà kúrẹ́ ọba tó kọ́ ọlọ́jọ́ òní tí ò bá kọ́ ẹ ní ìlú ọgbà èyí akókò rẹ̀ láyé ọ̀fẹ́ ló yẹ kó máa dá wọn ò lókè bá tó bá. àyẹ̀mọ́ yóò bí lókè bọ́ sáyé gbogbo ọmọ tó fi sáyé pátápátá gbogbo ọmọ tó fi sáyé lọ. olùmọ̀ọ́ni sákìrà ọmọ ìjọba tí ò fẹ́ kẹ́lẹ́ ìjọ síwájú. olùmọ̀ọ́ni tó tẹ̀lé ìbọn lọ́wọ́ ọmọ ọmọ tó tẹ̀lé.
alhamdulilayi rabbil alamin ọlọ́mọba mú wá sí ìmúṣẹ torí pé ọ̀pọ̀ ní òun kó ṣe nǹkan báyìí ọlọ́run jẹ́ kó wá sí ìmúṣẹ fún ọ̀pọ̀ lóhùn kó ṣe nǹkan báyìí tó jẹ́ pé ìdí kan àbí ṣùgbọ́n tí yóò jẹ́ kó wáyé kò bá dúpẹ́ fọ́lọ́run pé àwọn adájọ́ fún ilé ìlú ọlọ́dẹ̀bà mú lọ fún ìmúṣẹ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ fún àwọn èèyàn torí pé ní láṣọ mi mo dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn Afẹ́nifẹ́re oríṣiríṣi tó wá gbogbo ẹ̀ ti lọ pátápátá gbogbo fúnmà gbogbo musician tí wọ́n wá nítorí pé kí ni mo gbé fún wọn ètò wa láti Ìlọrin ni tó wá láti Èkó ni tó wá láti Ìbàdàn ni ẹlòmíì àná ló gbọ́ ẹlòmíì irú àwọn àdínẹ́jà àárọ̀ yìí náà gbọ́ wọ́n dẹ̀ náà fi dandan kàn wá bẹ́lẹ̀ wà ọlọ́run iṣẹ́ aṣọ ìyáṣọ ẹ̀yẹ lọ́n dàbò mí lẹ́nu kò ní tán lára gbogbo àwọn náà ọlọ́run á máa bá mi fún wọlé ọlọ́run á dẹ̀ ṣàn padà látàlàfíà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà ẹ ṣé púpọ̀. ìwọ ìyá mi yẹ lẹ́bà èyí nǹkan bá ń ṣe kan nù wa ò ní sùn àfi tá a bá sùn tán ni ìwọ ìyẹ lẹ́bà tó sùn. wàlá tadkhulu bayta. o sì ní wọlé ìwọ ìyá mi. illa iza tarani. àfi tó o bá rí mi báyìí ló tó wọlé pé tọ o ti dé tọ tilẹ̀kùn alihamudulilayi ìwọ náà ní dúró de ẹ wò yá rí. illa iza tarani. ìwọ ìyá mi ò ní wọlé àfi tí n bá wọlé ìyá rẹ ìyẹ lẹ́bà. ya ummi. ìyá mi ò ìyẹ lẹ́bà. laysa li aunu. ìlú onírànlọ́wọ́ kankan láyé mọ́ àfọlọ́hún. laysa li aunu. àjíkí ọ̀làlàánú láyé mọ́ àfọlọ́hún. laysa li aunu. ìyá ọmọ lànú ọmọ. wa laysa li quwwatun. wọ́n lágbára mọ́ ìyá ẹlẹ́bà torí wọ́n lágbára mi àtọ́lọ́. wa laysa li hafizun. wọ́n lẹ́ni tí a sọ mi láyé mọ́ ìyá ẹlẹ́bà àfọlọ́hún torí wọ́n lọ sọ mi. yunjini inda ahla su'i. ta ni ó sọ mi lọ́wọ́ aláburú tí máa ń gbé bọ̀ lóru ebi wọ̀ ìyá mi àtọ́lọ́ ni ọkọ̀ ọlọ́run ń rí wọ̀ ìyá ma. wa inda ahla rusumi. àwọn kan bẹ ahla rusumi ni wọn bọ́ ọba ọpá bọ́ ọba òbú lẹ́sẹ̀ làbá mi gbé àṣàyí tùlẹ̀ àṣùdà mi ní ahli rusumi wà áhli.